ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò tó fẹ́ ṣẹlẹ̀ ní ṣókí sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Sunday June 7 ọdún 2026 ìtawà nú èyí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó dára láti fi ṣe prayer, láti ṣe spiritual work ló jẹ́. Ọjọ́ tẹ gbọ́dọ̀ ka àlàyé kún bàbàrà ló jẹ́. Ọjọ́ tẹ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ohun tó sọ sí yín lọ́kàn ló jẹ́. Ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín máa wà highly spiritual ló jẹ́, tó sì jẹ́ pé ó dára kẹ́ léwu rere lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ èròǹgbà bíi sọ́mọlàkejì kọjọ́ tòní lè lọ dáadáa. Iṣẹ́ á lọ dáadáa lè ní relationship yín kan lọ bó ṣe kò lọ eré owó náà wọlé lè ní fún yín. Aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́rìn tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpàlámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tó dára ló jẹ́ láwùjọ àwọn ọ̀rẹ́. Ó dára kẹ́ fi bá àwọn ọ̀rẹ́ ṣe dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa dúró tì yín, ẹ máa jọ support ara yín dáadáa lọ́jọ́ tòní. Free day lọ́jọ́ tòní jẹ́, kò sí problem rárá lọ́jọ́ tòní. Gbogbo pa lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ire ó náà wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè bá àwọn èèyàn ṣe bó ṣe wù yín dáadáa lénìí, kò sí wàhálà. Ẹ gbà fẹ́ kẹ́ enjoy ara yín. Aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyà ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín máa ní nǹkan tẹ́ fẹ́ ṣe ní àyè iṣẹ́ rẹpẹtẹ. Ẹni tó bá yẹ pé kì í ṣiṣẹ́ lọ́jọ́ Sunday ẹ máa plan ọ̀rọ̀ kárí ayín dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ fẹ́ ṣe ní ọ̀la Monday. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀sí ń ṣiṣẹ́ léde náà ẹ máa ríṣẹ́ ṣe dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín gbágbágbá, ẹ máa busy gan láyé iṣẹ́ lénìí. Ẹ máa rí nǹkan tí a mọ̀ sí career development ní àsìkò yẹn fálẹ̀ mọ́ àwọn iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe. Ẹ má procrastinate rárá. Ọjọ́ tòní kó lè lọ bó ṣe kó lọ, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ẹ̀yin àtìyàn látọ̀nà jíjìn ẹ máa jọ jíròrò dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ó ṣeéṣe kí ọ̀rọ̀ ìsọ̀rọ̀ travel kó wáyé láàrin ẹ̀yin àtìyàn lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé travel yìí ó ṣeéṣe kí ó wá ní kọ́mọ́kóbó. Ọ̀pọ̀lọpọ̀ yín lè rìn àjò lásìkò ìrìn àjò tẹ́ bá rìn àbíire àbànú. Ọ̀pọ̀ yín sì rí ẹ máa ní àwọn information kan tí ó máa wọlé sí yín ní ọpọlọ lọ́jọ́ tòní tí inú yín máa dùn pé nǹkan yìí mo tiẹ̀ padà gẹ́tì ẹ̀ ṣá. Àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ láti mọ̀ ẹ lè wá ìmọ̀ dáadáa lọ́jọ́ tòní, kò sí wàhálà. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, ire ó náà wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ lè ríre dáadáa gbámú lọ́jọ́ tòní o. Ẹ lè ríre dáadáa gbámú lọ́jọ́ tòní. Ọjọ́ tó wà lucky dáadáa lọ́jọ́ tòní jẹ́ fún yín. Aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sùn ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ibi tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe sí ẹ máa rí jẹ́ ń bẹ̀ lọ́jọ́ tòní o. Ó dára kẹ́ bá ìfẹ́ olólùfẹ́ ṣe, kẹ́ bẹ́ bí kẹ́ bára ṣe lọ́jọ́ tòní. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà àwọnú ara dáadáa tẹ́ máa láìka ara yín dáadáa lọ́jọ́ tòní. Bá ṣe pé yín àtàwọn àna àwọra dáadáa. Ọjọ́ tòní sì dára púpọ̀ láti fi wá àwọn ìyípo padà tẹ́ ń fẹ́ fún gbèsè ayé yín. Àwọn kan tẹ́ bá rò pé yẹ kẹ́ yí padà nú ayé yín ẹ wulẹ̀ ṣiṣẹ́ lé lórí dáadáa lénìí kí ìyípo padà wáyé lé lórí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa, ire owó náà wọlé fún yín lénìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín á dùn á tòrò alárinrin. Èní ẹ yàsọ́tọ̀ fún olólùfẹ́ yín ni ẹ fi ṣe dáadáa sí wọn. Ẹ surprise wọn, wọn náà surprise yín, wọn á múnú yín dùn, ẹ jọ múnú ara yín dùn dáadáa lọ́jọ́ tòní. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lénìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ oríire náà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n ọjọ́ iṣẹ́ ni ẹ máa fẹ́ busy díẹ̀ o. Ẹ máa fẹ́ busy, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ lè ráǹfààní àtòrí gbámú. Àwọn kan tó bá yẹ kẹ́ ṣe ẹ má wulẹ̀ ní ẹ̀sùn síwájú, ẹ má yọ̀lẹ́, ẹ má yàmẹ́lẹ́ lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ lè rí gbámú. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Tí stress bá kù àbí tó bá dàbí ìgbà pé ó fẹ́ rẹ̀yìn díẹ̀ àbá ìlera díẹ̀, rí dájú pé ẹ mójútó àìlera náà kẹ́ má wulẹ̀ pátì rárá. Relationship yá lọ dáadáa, ire owó náà wọlé fún yín lénìí. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ oríire gbà pátápátá ló jẹ́ o, ọjọ́ tó ṣe pé ẹ máa rí dùnnú ní gbogbo ọ̀nà, ẹ máa ráyọ̀ ní gbogbo ọ̀nà. Èrè ọ̀nà jíjìn wà fún yín o, ẹ máa gbọ́ ròyìn ayọ̀ látọ̀nà jíjìn tó ṣe pé amúkára yín yá gágá, amúkẹjọ́ amúkẹyọ̀ lọ́jọ́ tòní. Ire wà fún yín dáadáa lọ́jọ́ tòní o, ẹ máa rí opportunity ìrìn àjò gan lọ́jọ́ tòní tó ṣe pé ìrìn àjò yín máa ń bèrè àbà náà bí fọkànbalẹ̀ fún yín. Ẹ̀yin lẹ wà lọ́kì jù dáadáa nu gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní, so ẹ lọ́jọ́ tòní in a wise way. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa, ìrìwó náà wọlé fún yín dáadáa lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ fẹ̀yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí, ọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti family á dùn alárinrin. Nínú ilé yín ló dára kí ọ̀pọ̀lọpọ̀ yín wà lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá wà lélẹ̀ ní a máa ṣe yín bí ìgbà pé kẹ́ ṣe dáadáa sí mọ̀lẹ́bí, bí ìgbà pé kẹ́ tún lè ṣe ló máa rí. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ fèní jìn fún inú ilé yín gangan, ẹ beautify inú ilé yín, ẹ rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó, ẹ bá mọ̀lẹ́bí ẹ bẹ́ẹ̀ bí ẹ bára ṣe lọ́jọ́ tòní. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin yín, nǹkan tó bá dàbí iṣu àtijọ́ ìgan ṣe ṣe kó yanjú lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ máa wáyé láàrin èèyàn àti àwọn èèyàn tó súnmọ́ yín dáadáa. Ẹ máa jíròrò dáadáa lọ́jọ́ tòní, ẹ máa bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín ìbáṣepọ̀ yín máa wọnú ara, ẹ̀yin àtẹ̀gbọ́n yín àtàbúrò ẹnu òní síyìn lọ́jọ́ tòní. Ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ìṣọ́ra ṣe ẹ pa síkírìtì yín mọ́, ẹ pàṣírí mọ́ dáadáa lọ́jọ́ tòní. Kódà ẹ lè máa bá àwọn èèyàn gan yanjú àwọn kankan pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀, àyíká yìí tẹ́ bá wà ẹ máa níṣe dáadáa tó ṣe é pé ọ̀rọ̀ yín báyìí ó máa jẹ́ nǹkan tó ṣe é pé àwọn èèyàn máa gbàgbọ́ tàbí kó ṣe é pé wọ́n máa tẹ̀lé ní ọjọ́ ti tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yá lọ dáadáa, lè fi nínú polówó iṣẹ́, iye owó náà máa wọlé fún yín lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí àǹfààní jẹ látara àwọn akitiyan tí ẹ̀ ń ṣe lásìkò yìí. Ó ṣeéṣe kẹ́ ẹ rówó dáadáa, ọ̀rọ̀ owó ló máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn orí tẹ́ bá rí lọ́jọ́ tòní ẹ ṣọ́ra ṣe, ẹ ṣọ́wó náà kẹ́ máa náà àpà, ẹ fowópamọ́ fún ìwúlò ọjọ́ mìíràn ni ó dára, kẹ́ kíyèsára, ẹ má wulẹ̀ náà àpà rárá. Àwọn nǹkan tó bá dàbí ìrètí ẹ̀yin retí látijọ́ yìí tẹ́tí ṣiṣẹ́ fún ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 12 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ìfàlẹ́mọ̀rọ̀ ara àti yín gangan ló máa jẹ yín lógún. Bí ìgbà pé kẹ́ ní dàgbàsókè, bí ìgbà pé kí nǹkan ti lọ dáadáa ló máa rí. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí àwọn oníbàárà tó ti lọ kí wọ́n tún wọlé lọ́jọ́ tòní tàbí kí wọ́n pè yín tó ṣe pé ẹ máa rí pé ìdùnnú, ẹ máa rí pé ayọ̀ látọ̀dọ̀ àwọn oníbàárà yín látara àwọn nǹkan tí ẹ̀ ń ṣe, ẹ máa rí dùnnú, ẹ máa ráyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ bóyá wà ní boarding school ni àbí wọ́n travel, ṣeéṣe kí ẹ rí wọn bá sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, tẹ́ máa rí dùnnú, tẹ́ máa ráyọ̀ gbogbo ọ̀nà. Ṣùgbọ́n èyí tó ṣe kókó ni pé kí ẹ wá gbogbo ọ̀nà láti ní ìdàgbàsókè fún ara yín, ẹ tọ́jú ara yín dáadáa ju bẹ́ẹ̀ fẹ́ tọ́jú ẹlòmíì lọ lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà máa wọlé fún yín ní ọjọ́ tòní pẹ̀lú. Aago 7 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Mo wá ń fàkókò yìí sọ fún gbogbo wa pé PDF ti wà ńlẹ̀ fún lucky color, lucky hour pẹ̀lú àwọn nǹkan tó dàbí positivity percentage bí iṣẹ́ ṣe fẹ́ lọ lọ́jọ́ kan, percentage bí relationship yín ṣe fẹ́ lọ lọ́jọ́ kan, percentage bí ire owó ṣe fẹ́ wọlé sí ní ọjọ́ kan ó ti wà ń bẹ̀. Àkókò oríire yín, àkókò gbígbàdúrà ti wà ń bẹ̀. Àwòrán aṣọ èyí tí à ń mẹ́nu báyìí náà ó wà ń bẹ̀. Ẹ lè mẹ́sẹ̀jì ní WhatsApp tẹ́ bá nífẹ̀ẹ́ sí láti gbà tiyín 09033897161. Owó tí ò gani lára ní 2,100 naira. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.